أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلهي يا من قادت له الدنيا والآخرة بأزمتها، إلهي يا من قادت له الدنيا والآخرة بأزمتها، وقذفت إليه السماوات والأرضون مقاليدا، وسجدت له بالغدو والآصال والأشجار الناضرة، وسجدت له بالغدو والآصال الأشجار الناضرة، وآتت كلها بكلماته. إلهي يا أرحم الراحمين، يا صاحبي عند شدتي، ويا مؤنسي في وحدتي، يا حافظي في نعمتي، يا ولي في نفسي، يا كاشف كربتي، يا مستمع دعوتي، يا راحم عبرتي، يا مقيل عثرتي، يا إلهي بالتحقيق يا ركني، يا ركني الوثيق، يا مولاي الشفيق، يا رب البيت العتيق، يا فارج الهم وكاشف الغم، يا منزل القطر ويا مجيب دعوة المضطرين، يا رحمن الدنيا والآخرة، ويا كاشف كل ضر وبلية، ويا عالم كل خفية، يا أرحم الراحمين. أستغفر الله، سبحان الله، والحمد لله، ولا إله إلا الله، الله أكبر، ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله، وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله. Adá ọpẹ́ fún ọba tí ń ṣe wá lóore, ọba tí ó dáwọ́ àánú rẹ̀ dúró lérí wa, ọba tí ó dáwọ́ ọ̀kẹ́ rẹ̀ dúró lérí wa, ọba tó fi wá mọ̀nà ìsìláàmù, ọba tó fún wa lálùkùránù, ọba tó rán nàbì Muhammadu sí wa sallallahu alayhi wa sallama. Ó wá ní ká wà nínú ẹni tí ó gbàgbọ́, ó já wà nínú àwọn ẹni tí ó tẹ̀lé. Abẹ́ lọ́wọ́n ọba kó má gba orí ìsìláàmù lọ́wọ́ wa, abẹ́ lọ́wọ́n ọba kó má sọ wá di pòkí. Ààwẹ̀ wa, ìrun wa, gbogbo pẹ́pẹ́ ń fúru wa lọ sọ́dọ̀ ọlọ́run ọba. Ọlọ́run jẹ́ ó lábọ̀ rí. Atọrọ kí ọlọ́run, atọrọ àánú ọlọ́run fún ànábì Muhammadu, atọrọ bẹ́ẹ̀ fún gbogbo àwọn ànábì ọlọ́run, atọrọ bẹ́ẹ̀ fún gbogbo àwọn ẹni rere, atọrọ bẹ́ẹ̀ fáwọn àfáà wa àtàwọn òbí wa, atọrọ fún gbogbo olólùfẹ́ wa. Akíra wa káàbọ̀ sí orí ètò wa, ètò yín tafsiru suratu Hud, níbi tá a ti máa rántí ọlọ́run ọba, tá a ti máa mu omi àmú rẹ̀ ń gbẹ, omi àmútúnmu, omi tí yẹn mu tí kò ní kú mọ́ láéláé, òun lómi ìmánì. Ọlọ́mọṣáájú ó ṣe wá láǹfààní. Akíra wa ikú assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. A sinmi níbi àyà tá a kà gbẹ̀yìn, tọ́lọ́run ti sọ pé àyà 115, àyà 114, tọ́lọ́run ti ní waqimi salata
طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين رواني واصبر فإن الله لا يضيع أجر المحسنين فلولا كان من القرون من قبلكم أولو بقية ينهون عن الفساد في الأرض إلا قليلا ممن أنجينا منهم واتبع الذين ظلموا ما أترفوا فيه وكانوا مجرمين وما كان ربك ليهلك القرى بظلم وأهلها مصلحون وما كان ربك ليهلك القرى بظلم وأهلها مصلحون ọlọ́run ní wasbir fa inna Allaha la yudi'u ajra al-muhsinina àṣẹ mi ìtúrè tọ́lọ́run tún pa Nabi Muhammadu nígbẹ̀yìn súrátù Hud tí ń jẹ́ sọ́mùrì gbogbo àwọn ìtọ́lọ́run ti sọ ṣáájú láti bẹ̀rẹ̀ súrà yìí àtàwọn ẹ̀kọ́ tá a lè rí mú jáde ńbẹ̀ pé látara gbogbo àwọn ìtàn tọ́lọ́run pa fún Nabi Muhammadu tó fẹ́ kó fi jíṣẹ́ fún gbogbo àwọn àjọ rẹ̀ ó wá mú àwọn ẹ̀kọ́ jáde ó ti mú ẹ̀kọ́ istiqama jáde wípé ká dúró déédéé kí tiwa má bàa jọ tàwọn ìjọ tó ti kọjá ó ti mú ẹ̀kọ́ káyé farati sọ́dọ̀ àwọn aláburú ká sá fún gbogbo tó bá lè kó wa rí bínú Ọlọ́run ó fún wa ní ẹ̀kọ́ ká mójútó irun gbogbo tó lè mú wa rí ìyọ́nú Ọlọ́run ọba ó tún wá dá wa lẹ́kọ̀ọ́ sùúrù ó dẹ̀kọ́ kẹrin tá a fẹ́ mú jáde látara gbogbo àwọn ìtàn àwọn ànábì Ọlọ́run ọba tó ti kọjá àṣẹ ni ó bá rí ìyọ́nú Ọlọ́run ẹni ó bá bọ́lọ́run ọba dọ̀rẹ́ àfi kó di sùúrù mọ́nú ẹrù rẹ̀ sùúrù là á fi sin lọ́wọ́n ọba bí wọn bá fẹ́ yàwó ní sùúrù wọn fi ṣọkọ obìnrin tó bá yẹ sí pé sùúrù wọn fi ṣọkọ obìnrin bí wọn bá bọ́lọ́run ọba ṣe náà àfi kí wọn ṣe sùúrù ní tí ẹ fi gbọ́dọ̀ ṣe sùúrù ní pé ní tí ò yé wa nípa Ọlọ́run ọba pọ̀ a sì lè mọ̀ tán a máa kọ́ ẹ̀kọ́ nípa Ọlọ́run ọba a máa kọ́ sí i ni kò sí bí yẹn ṣe lè pẹ́ láyé tó kò sí bí ẹ̀mí yẹn ṣe lè gùn tó kò lè gbé Ọlọ́run ọba yé tán yóò tún máa rí kàyéfì nínú ayé ni yóò dẹ̀ máa rí ìyanu ní gbogbo ìgbà sùúrù láfi bọ́ Ọlọ́run ọba ṣe láfi rí ìyọ́nú Ọlọ́run ọba láfi wánú àwọn ẹni rẹ̀ nígbà tó bá mú un tí ó dùn mọ́ wa wá ṣe mọ̀ pé n tá kọ́kọ́ gbọ́ yé ń bẹ̀ ní pé Ọlọ́run ó ti wá lù mí lọ́mọ pa ibì kan tí mo fọkàn owó sí Ọlọ́run ò sì ní kó wá bọ́ sí mo sì ṣàdúrà mo sì gbà àwẹ̀ àwọn tí ó gbà àwẹ̀ wọ́n ń lówó lọ́wọ́ yìí èyí ṣe táwọn tí ó gbà àwẹ̀ ń rí ṣe èyí ṣe táwọn tí ò kírun ní láárí jù mí lọ ọ̀rẹ́ mi kan bẹ oníbàjẹ́ ni òun wá ń rọ́wọ́ mú èmi ò rọ́wọ́ mú ìyẹn fẹ́ ṣe Ọlọ́run ọba gbọ́ yé àfi kí yẹn fi sùúrù bọ́ Ọlọ́run ọba lò níbẹ̀ nínú tọ́pọ̀ tá à ń béèrè lọ́dọ̀ Ọlọ́run ọba tá a ṣe bóore ni tó ẹ sí pé aburú ló jẹ́ fún wa bẹ̀tẹ̀ àdáàmọ̀ gẹ́gẹ́ bí aburú owó kì í fi gbogbo ìgbà jóore aburú ń bẹ nínú owó ọmọ kì í fi gbogbo ìgbà jóore ṣùgbọ́n ọmọ lọ́rán ẹlòmíì lẹ́wọ̀n nínú àwọn òbí ẹlòmíì ń bẹ lẹ́wọ̀n lọ́wọ́lọ́wọ́ báyìí tó ẹ sí pé ọmọ ló ṣe sábàbí rẹ̀ wọbẹ̀ ẹlòmíì ń fojoojúmọ́ sunkún ẹkún tìjú ẹkún ìbànújẹ́ ọmọ ló sọ ọ́ dẹlẹ́kún láyé tí ń kábàámọ̀ pé wọn ọba tiẹ̀ ti wá wáyé lágàn àwọn nǹkan tá a máa bẹ lọ́wọ́n ọba tá a máa fàǹtìpá ọ̀pọ̀ ńbẹ̀ tó jẹ́ aburú tá a dámọ̀ àwọn nǹkan kan sì pọ̀ tó ti ń ṣẹlẹ̀ sí wa tá a máa sunkún torí ẹ̀ pé Ọlọ́run pa mí lẹ́kún Ọlọ́run ṣe ń tí ọ̀dá fún mi bí mo ṣe sìn tó tá a ṣe bá burú ni ọ̀pọ̀ ńbẹ̀ tó jó orí tá a mọ̀ àìmọ̀ wa yẹn yóò mọ̀ mú wa kanra yóò mọ̀ mú wa ṣe Ọlọ́run ọba bá lò ní àwọn bàbá wa fi dá wa kà pé Ọlọ́run má bá wa wí má bá wa jà má sì dá wa lẹ́bi nítorí kádàrá tí ọba ayé wa ẹni pé Ọlọ́run má bá wa wí má bá wa jà má wàá dá wa lẹ́bi gbogbo ọ̀rọ̀ tá a bá sọ látara kádàrá àwọ̀ Ọlọ́run ọba tó ṣẹlẹ̀ wa lérí tí ò yé wa kò yé wa ipò oore ni a máa wa kanra a tún máa bọ́ Ọlọ́run ọba a máa sọ̀rọ̀ tí ọ̀dà sọ́nà àbí ká ṣinú rò ẹni tọ́rọ̀ bá yé àbí tẹ́sìn bá yé tóun ọba tiẹ̀ ṣì sọ yóò ṣinú rò kí ṣe ẹ̀kọ́ Ọlọ́run wá ṣe báyìí fún mi
àwa máa bẹ lọ́wọ́n ọba pé kó fún wa ní sùúrù àfírígàn àlẹ́ iná sọ́bùrán fún wa ní sùúrù tá a fi rí wọ lọ́wọ́n ọba bá lò ọlọ́run ní wàsùbírí tíyàn ọba jíṣẹ́ tíyàn ọba sin lọ́wọ́n ọba báwọn anabi nuha náà ṣe jíṣẹ́ bá ń ṣe sùúrù pẹ̀lú àwọn ìjọ wọn tọ́lọ́run fi gbé wọn lékè bá anabi hudu ṣe sùúrù tọ́lọ́run fi gbé lékè bá anabi shuaibu ṣe sùúrù tọ́lọ́run fi gbé lékè àti gbogbo àwọn anabi ọlọ́run ọba yòókù gbogbo wa tábà ní ojú ọ̀nà wọn náà a gbọ́dọ̀ di sùúrù mẹ́rù wa ó ní wàsùbírí àfi kó o ṣe sùúrù fa inna Allaha la yudhi'u ajra al-muhsinin gbogbo ẹni tó bá ṣe dáadáa pátápátá ẹ̀san rẹ̀ ò lè ráre àmọ́ ẹni tó bá ṣe sùúrù ni ó dùn ó jẹ́ bí yẹn bá kánjú tí yẹn wò kí mo ti ṣe tó irun tí mo kí yìí náà tó àwẹ̀ tí mo gbà yìí tó Ọlọ́run bá dá mi lóhùn ni yóò ti dá mi lóhùn láti jọ́ ìjẹ́ ńlọ ṣe nǹkan míì gbogbo òrun tó kí pátápátá gbogbo àwẹ̀ tó gbà pátápátá gbogbo ẹ̀ dànù la in ashrakta ńjọ́ tó bá ti mọ̀ náà kọ́ lọ sí nǹkan míì lẹ́yìn Ọlọ́run la yahbatanna amaluka gbogbo iṣẹ́ tó ṣe rí tó dáa láéláé gbogbo ẹ̀ pátápátá ló ti parẹ́ gbogbo ẹ̀ ló ti bàjẹ́ ẹbọ mọ́ baṣẹ́ jẹ́ ni ìtojúbọlé káàkiri gbogbo wàhálà rẹ̀ ń di ẹ̀sìn gbogbo sàárà rẹ̀ tó ṣe bó dé banjo alkiyama ó sì fi ìjókòó kan àti pé ọlọ́wọ̀n ọkọ̀ àjò ó sì fi da gbogbo ẹ̀ nù torí ìtọ́pọ̀ nù àjò tọmọ Yorùbá lóhun ó ṣe èyí tó lẹ́bọnú ni o èyí tó lẹ́bọnú ni a ti bára sọ̀rọ̀ sẹ́yìn ṣáájú rí kí ni ń jẹ́bọ lẹ́kùnrẹ́rẹ́ bí ẹpísòdì 5 bí kẹ Friday reminder tá a máa ń ṣe ó tó bí ọ̀sẹ̀ 5 tẹ̀léra wọn là ń ṣàlàyé kí ni ń jẹ́bọ kí ni ń jẹ́bọ kí ni ń jẹ́bọ toró dàrú mẹ́lòmíì lọ́wọ́ ọlọ́mọ ṣe wá lẹ́lẹ́bọ wàsùbír tó bá ti kára rẹ mọ́ di Islam jẹ́ ó tẹ́ Ọlọ́run ní sùúrù níbẹ̀ ibi tó fẹ́ sá lọ yẹn náà àwọn èèyàn ń ṣoògùn wọn ń sáwó wọn ń wọ gbogbo tí wọ́n wọ̀ yẹn náà táwọn náà lówó lọ́wọ́ ọba débi tí wọ́n ti ń ṣoògùn gidi tó rí àwọn tí wọ́n ń ṣiṣẹ́ tán ń sin Ṣàngó àtàwọn tán ń sin Ọya tó bá lọ gbogbo ibi tán ti máa ń sọdún ó rí i pé tálíkà náà lọ́pọ̀ jù náà àwọn tán ń ṣe àwọn tí ò lówó lọ́wọ́ tí ọ̀bẹ gbẹ́ pé náà lọ́pọ̀ jù ń bẹ̀ èyí ṣe tí gbogbo wọn máa lówó lọ́wọ́ èyí ṣe tí gbogbo wọn máa bẹ́gbẹ́ pé Ọlọ́run fi yún òpòwe fẹ́mi àti ẹni wípé àbóhùn ṣe ń kẹ́ tálíkà àbóhùn ṣe ń kí àwọn tí ò sin lọ́hùn lòun kí àwọn tán ń sin lọ́hùn náà kìí ṣẹbọ ni èèyàn ní láti ṣe tí ó fi ráyé ṣe kìí sì ṣe àìgbọ́ lọ́wọ́n ọba gbọ́ nìyẹn ní láti ṣe tí ó fi rí ẹgbẹ́ bá pé Ọlọ́run wa ni wàsùbìrì gbogbo tó tó àjọ mọ́ àṣẹ Ọlọ́run ọba nínú ọ̀run nínú àwẹ̀ gbogbo tí máa ń ní ara láti ṣe yẹn tí máa ń ní lára láti ṣe gbogbo ẹ̀ pátápátá àfi ká ṣe sùúrù láfi rí ṣe sùúrù láfi kírun wákàtí 5 torí gbà tó bá lọ mọ́ṣáláṣí sí ó lè jẹ́ gbà àwọn ni kọ́sítọ́mà ń bẹ nítòsí tí wọ́n fọkàn sí pé bóyá ó rí kọ́sítọ́mà kan ní ṣọ́ọ̀pù rẹ̀ wọ́n dẹ̀ ti pèrún ó ní láti fi ṣọ́ọ̀pù rẹ̀ lẹ̀ sùúrù ní àtàmúmára láfi ṣe é sùúrù àtàmúmára láfi yọ nínú owó wa ipa fẹ́ yọ zàká kò dùn yọ kò rọrùn bẹ́ẹ̀ sùúrù àtàmúmára láfi gbà àwẹ̀ fọlọ́wọ́n ọba nígbà tá a lóúnjẹ tá a jẹ ńlé tá a máa wá rọ́jú fún ọlọ́wọ́n ọba nígbà tó ń gbẹ́ngbẹ́ wá a máa wá rọ́jú nítorí ọlọ́wọ́n ọba sùúrù là ń ṣe sùúrù la fi yọ owó tá a fi lọ hajj gbogbo ìjọsìn wa pátápátá dúró lórí àmúmára kódà sùúrù la fi sá fún àwọn ẹ̀ṣẹ̀ tọ́lọ́run ní ká má ṣe gbogbo mọ́ṣe Ọlọ́run sùúrù ni yóò fi sá fún nítorí yóò mọ ohun ní ṣe kódà yóò máa ṣe lómi náà nígbà míì pé owó yìí àbí kí n gbé ni yóò ti kú wa àtowó nìkan níbi iṣẹ́ rẹ abẹ́nìkan tó gbàgbé chẹ́ǹjì kan sí ọ lọ́wọ́ ẹ̀ pé tó o bá sọ pé bó ti rí ni kò sẹ́ni tí ó mọ̀ yọ wà láàrin wa àtọ́lọ́wọ́n ọba nìkan bẹ́ẹ̀ sùúrù kan àtàmúmára kan ló ṣe láti fi lè fọkàn sẹ́sàn tí ń bẹ lọ́dọ̀ Ọlọ́wọ́n ọba kí má jẹ́ kí n rò pé mo gbọ́n Ọlọ́run ní wasbir láàmúmára kó o ṣe sùúrù fa inna Allaha la yudhi'u ajra al-muhsinin torí gbogbo ẹni tó bá ṣe sùúrù tó ṣe dáadáa wọ́n bẹ̀ san wọn pàdé lọ́dọ̀ Ọlọ́wọ́n ọba kò ní ráre. falawla kana minal quruni min qablikum ulu baqiyatin yanhauna 'anil fasadi fil ardi illa qalilan mimman anjayna minhum wattaba'a alladhina zalamu ma utrifu fihi wa kanu mujrimin. Ọlọ́run wá ní falawla kana minal quruni min qablikum ulu baqiyatin gbogbo àwọn tá a ti parẹ́ ṣáájú yìí gbogbo àwọn tá a bá wí nínú àwọn ìjọ tó ti lọ tá a pìtàn wọn yìí láwùlà kana minal quruni min qablikum ulu baqiyatin kápárí nínú wọn ulu baqiyatin àwọn tí wọ́n jẹ́ níire yẹn ni pé àwọn tá a parẹ́ yìí ká tó pa wọ́n rẹ́ ká ní wọ́n láwọn ẹni ire nínú wọn ni tí wọ́n sì pé yanhauna 'anil fasadi tí wọ́n fẹ́ ká yí ọ bàjẹ́
tí wọ́n gbógun ti ìbàjẹ́ tí wọ́n ń sọ fún gbogbo oníbàjẹ́ pé ẹ yé ṣèbàjẹ́ lórílẹ̀ mọ́ yanhauna anil fasadi fil ard, ẹ yé ṣèbàjẹ́ lórílẹ̀ mọ́. ká ní wọ́n pọ̀ bẹ́ẹ̀ ni illa qalilan, yàtọ̀ fáwọn kéékèèké mimman anjayna minhum, láwọn tá a kó là nínú ìjọ ànábì Nuh, wọ́n kéré púpọ̀. àwọn tá a kó là nínú ìjọ ànábì Hudu tí atẹ́gùn ọ̀pá wọn rẹ́, wọ́n kéré púpọ̀. àwọn tá a ní kí wọ́n là nínú ìjọ ànábì Sọ́líhù tí ariwo ọ̀pá wọn rẹ́, wọ́n kéré púpọ̀. àwọn tá a kó là nínú ìjọ ànábì Ṣuaibu kéré. àwọn tí Lútù náà, òun àtàwọn fámìlì rẹ̀ nìkan, àwọn mọ̀lẹ́bí ọmọ àti ìyàwó nìkan, ìyàwó rẹ̀ náà padà parẹ́. àwọn tá a kó là ń bẹ̀ kéré. ẹ rí i pé àwọn tí wọ́n jẹ́ ni ire nínú ìlú kéré sí àwọn tán jẹ́ ni ibi. ńlọ́lọ́run wa ń sọ ń bíi pé ká pé gbogbo àwọn tá a parẹ́ yìí náà, ká pé wọ́n láwọn ẹni ire tọ́pọ̀ nù wọn ni tí wọ́n ń gbógun ti bàjẹ́, yàtọ̀ fáwọn tá a kó là ó. ká náwọn tán tún ń gbógun ti bàjẹ́ pọ̀ bẹ́ẹ̀ ni àbá ti pa wọ́n rẹ́. Ọlọ́run ní ulu baqiyatin, àwọn ẹni ire ní jẹ́ bẹ́ẹ̀. torí baqiya ntó bá ṣẹ́kù nínú èdè Lárúbáwá, ntó bá ṣẹ́kù ní jẹ́ baqiya. ntó bá ṣẹ́kù, pé kí ni ntó ṣẹ́kù nínú abọ́, ntó ṣẹ́kù nínú kọ́ọ̀pù tá a fi mú mi, wọ́n ní baqiya. so baqiya ni àwọn ẹni ire tó ṣẹ́kù tíyẹn mọ́, nítorí pé expression yìí nínú èdè Lárúbáwá tíyẹn bá ṣe ẹni tó bá fún lówó àbọ̀ bá fún ní nǹkan, ọ̀ṣẹ́ yìí tó dáa kan kù tí ó máa jẹ́ tiẹ̀ náà. èyí tíyẹn sábà máa ń ṣẹ́kù fún rẹ̀ ní pé kélé inú òkú lọ́wọ́ tèmi náà á jẹ́ nǹkan kan tó dáa tó lálùbáríkà, àbí nǹkan kan tíyẹn náà rò pé yóò wúlò kódà ju èyí tíyẹn mú jáde lọ. á sábà máa jẹ́ bẹ́ẹ̀. lọ́lọ́run fi wá ní ulu baqiya, àwọn tó yẹ sí pé wọ́n tó ṣẹ́kù sílé, wọ́n wà valuable, wọ́n ní láárí débi pé tíyẹn bá ní wọn nù ìlú, tíyẹn bá ní wọn nù ìjọ, èèyàn sọ pé yányán ọ̀tán. àwọn ulu baqiya nù. àwọn tí wọ́n jẹ́ ulul fadli, àwọn ẹni ire, ẹni ọlá, ẹni ọlà. ká pé àwọn ìjọ tá a parẹ́ yìí, ká ní wọ́n bá nírú wọn ni yanhauna anil fasadi fil ardi, tí wọ́n ń ṣe wáàsí kíkankíkan pé ẹ má bayé jẹ́, ẹ má balẹ̀ jẹ́. yàtọ̀ sáwọn tá a kó là yẹn, ká ní wọ́n tún ní sí i ni àbáwo tàwọn yẹn mọ́ wọn lára láti mọ́ pa wọn rẹ̀. Ọlọ́run ó mọ̀ wo tàwọn tán bá ń ṣe wáàsí, tán bá ń gbógun ti bàjẹ́, yóò mọ̀ wò mọ́ ìjọ lára, yóò mọ̀ wò mọ́ ìlú lára, láti lè lọ yín lára mọ́ tí ìbá yín wí. ní pé akúkúrú àwọn kan nú wọn tán tún wọn ṣe, kìí ṣe gbogbo wọn lọ́tẹ́ lọ́rùn. àmọ́ níjọ́ tẹ̀ bá ti rí wáàsí gbọ́ mọ́, tí gbogbo ìlú bá ti dákẹ́ fún wáàsí, táwọn àwọn olódodo ò lè sòdodo mọ́, wọ́n ti tilẹ̀kùn ẹnu wọn. bóyá ni wọ́n dákẹ́ ni o, àbáwọn náà fúnra wọn ronú káwọn dákẹ́ pé kí lọ́kàn wọn, ẹnìkan ò lè bijọ́ Ọlọ́run. gbogbo orú àṣà tọmọ Yorùbá máa dá bẹ́ẹ̀, tí ọba ti nìkan ṣe ó ní ẹnìkan ò lè bijọ́ Ọlọ́run. tọ́lọ́run fún rẹ ni ẹ wá bíjà mi nínú Al-Qur'ani. Ọlọ́run ní tansurullaha yansurkum, tẹ́ ẹ bá lè ràn mí lọ́wọ́ màá ràn yín náà lọ́wọ́. ó ní ẹ wá ràn mí lọ́wọ́, ó ké sí wa láyè tọ́pọ̀ táráyè tọ́pọ̀ kí ẹ wá ràn mí lọ́wọ́. kì í kú ṣe pé ó ní ìdìrànwọ́ wa, àmọ́ fẹ́ ká ṣiṣẹ́ bí ẹni tí ń ràn wọ́n lọ́wọ́, ká jagun bí ẹni tí ń support, tí ń defend Ọlọ́run ọba. Ọlọ́run pè wá pé ká ràn wọ́n lọ́wọ́. gbogbo ẹni tí ń ṣe wáàsí ràn Ọlọ́run ọba lọ́wọ́ ni. ẹni tó rí nǹkan tí ọ̀dà ti ń ṣàlàyé fáwọn èèyàn pé tẹ́ ń ṣe yìí ọ̀dà, kódà lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ tó fún nímọ̀ràn pé ọba ti ṣe báyìí, ọba ti sọ báyìí, ọ̀hún ràn Ọlọ́run ọba lọ́wọ́ ni. gbogbo ẹni tí ń mú iṣẹ́ Ọlọ́run ọba dógóńgó, tí ń fi ń jíṣẹ́ fáwọn èèyàn káàkiri, tí ń amplify mẹ́sẹ̀gì Ọlọ́run ọba sétí ìgbọ́ gbogbo àwọn èèyàn, òun náà ràn Ọlọ́run ọba lọ́wọ́ ni. irú àwọn èèyàn bẹ́ẹ̀ lọ́lọ́run wá ń sọ pé tí wọ́n bá lè pọ̀ nínú ìlú ni àbá ti bàlú yẹn jà, àbá ti pàlú nìrẹ́. àjọjá sí pé gbogbo ìlú tẹ́ bá ti ṣàfẹ́kù wáàsí òdodo, tó yẹ sí pé wáàsí àwàdà ló kù ńbẹ̀, ẹ̀fẹ̀, fàájì, entertainment ló kù tí kálukú bùkátà. àwọn olódodo bẹ̀ wọn ò sí mọ́, àbí wọ́n wà ẹnìkan ọ̀gbọ́ tí wọ́n mọ́, wọn ò tó nǹkan, àbáwọn gan ọ̀rẹ́dì àti sòdodo mọ́, kálukú dá lé. níjọ́ tí ìlú bá ti rí bẹ́ẹ̀, ẹ má retí ìbínú Ọlọ́run ọba. Ọlọ́run ní gbogbo àwọn ìjọ tó ṣáájú yìí náà, kápá àwọn náà bá lólùkìlọ̀ tí wọ́n pọ̀ dáadáa, tí wọ́n gbogbo wọn náà ní echo, wọ́n ní voice, tí gbogbo wọn fi ń sọ pé kódà àbámọ̀ wo tàwọn ilé yẹn máwọn tí wọn ò dá lára. Ọlọ́run ní illa qalilan, àwọn tí wọ́n ní kéré tán sòótọ́, wọn kéré gan, mimman anjayna minhum, nínú àwọn tá a kó lànà wọn. wattaba'a alladhina zalamu ma utirifu fihi wa kanu mujrimin. wattaba'a alladhina zalamu, gbogbo àwọn alábòsí nínú ìlú tá a parẹ́ yìí, ittaba'u ma utirifu fihi, ìgbádùn tá a fún wọn, ìgbádùn ayé, yòròyòrò ayé tí máa parẹ́.
fàájì tí yẹn máa wà nù rẹ̀ tí ò ní rántí nǹkan kan mọ́ kó tí ò ní rántí ọ̀la owó tí yẹn ó di tí ó gbàgbé àná ọ̀la tí ó di tí ó gbàgbé àtibọ̀tán ni wọ́n tẹ̀lé wa kánú mujrimina wọ́n dẹ̀ ti torí ẹ̀ balẹ̀ jẹ́ ọlọ́run wa ni wa ma kana rabbuka liyuhlikal qura bi dhulmin wa ahluha muslihun wa ma kana rabbuka liyuhlikal qura tọrọ lọ́wọ́ ọba rẹ̀ ọba tó dá wa ma kana liyuhlikal qura kì í pa ìlú rẹ̀ kì í pa ìjọ rẹ̀ kì í bínú síjọ bi dhulmin nítorí àbòsí wa ahluha muslihuna táwọn aráàlú yẹn dẹ̀ jẹ́ nire ìtú tafsiri méjì làwọn àfọ mímọ̀ fún àyà yìí àwọn kan ní túmọ̀ rẹ̀ ní pé wa ma kana rabbuka liyuhlikal qura bi dhulmin ọlọ́run ọba rẹ̀ ọba dáadáa ni kódà báwọn èèyàn bá ṣẹbọ torí zulumu bí wọ́n ní ẹtú lẹ́bọ àbòsí bí àbòsí tọ́lọ̀ mẹ́ńṣẹ̀n bí ẹtú lẹ́bọ nítorí ẹbọ làgbà àbòsí inna shirka la dhulmun azim kíyàn ṣẹbọ sọ́lọ́run ọba òun làbòsí tó tóbi jù wa ma kana rabbuka liyuhlikal qura bi dhulmin kódà odindi ìlú wọn bá máa ṣẹbọ kọ́ ẹ́ pé ìlú yìí ìlú òòṣà ni ká máa ṣẹbọ sọ́lọ́run ọba òun ní ẹ̀ṣẹ̀ tó bí ọlọ́run ọba nújù tọ́lọ́run lóhùn ò ní forí jẹni tó bá kú lẹ́lẹ́bọ ọlọ́run wa ń sọ nínú àyà yìí pé òun ọba ti jẹ wọ́n yà kódà bàbá ń ṣẹbọ wa ahluha muslihuna lópin ìgbà táwọn aráàlú yẹn ọba já lábòsí kán máa ṣera wọn lábòsí ìyẹn ni pé wọn bá máa jẹ owó olówó lọ́nà tí ọ̀tọ̀ máa ara wọn lè mọ̀ máa dára wọn lọ́nà àwọn ìjọ ànábì lútù alayhi salatu wasalam wọ́n ń ṣe homosexual wọ́n dẹ̀ ń dáná tẹ́ ẹ̀ bá gbàdúrà nígbà tá a pìtàn wọn a máa dá dúdú ẹni tó bá fẹ́ gba ìlú wọn kọjá aṣọ pé wọ́n láwọn ọgbà oko wọn ní wọn á láwọn taq'uduna bi kulli siratin tu'iduna máa lọ dúró lọ́nà máa dáhùn èèyàn lọ́nà wa taqta'una sabil wa ta'tuna fi nadikumul munkara ìbàjẹ́ tí wọ́n ń ṣe gbogbo tó bá ti jọmọ́ ẹ̀tọ́ ọmọ ẹ̀dá ènìyàn tó ti yàtọ̀ sí ẹ̀tọ́ ọlọ́run àwọn ẹ̀ṣẹ̀ kan bẹ bá bá ṣẹ̀ ọlọ́run la ṣẹ̀ kì í ṣèyàn ẹni bá ṣe ṣìnà tí ẹ bá ṣe yàwó ló bá sùn ẹ̀ṣẹ̀ tó fi ṣe ọlọ́run ọba ni ẹni tí ó bá kírun wákàtí márààrún ọlọ́run ló ṣẹ̀ ẹni tí ó gbààwẹ̀ ọlọ́run ló ṣẹ̀ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ẹ̀ṣẹ̀ míì ẹni tí ó ṣe hajj tó lágbára títí tó fi lọ bọ́lọ́run ọlọ́run ló ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ kan wá ń bẹ ẹ̀ṣẹ̀ ọmọ ẹ̀dá ènìyàn ni ẹni tí yẹn bá ṣẹ̀ nírú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ àti yẹn bá ṣe irú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ọmọ ènìyàn ló ṣẹ̀ àmọ́ ọlọ́run ọkọ̀ kalẹ̀ pé ó ṣàìdá ó ṣàìdá sáwọ́ ọlọ́run ọba látara ọmọ ẹ̀dá ádámọ̀ ẹgbẹ́ ẹ̀ bíi kí yẹn jalè àbí kí ìyẹn ó purọ́ mọ́yàn gbogbo irú àwọn ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ìyẹn fi ṣe ẹ̀dá ni irú àwọn ẹ̀ṣẹ̀ kàtígórì ọ̀tọ̀ọ̀tọ̀ wá ní gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tá à ń wí ẹ̀ṣẹ̀ tí yẹn wá fi ṣe ọlọ́run ọba tó lóun ò ní foríjìn lẹ́bọ òun dá dúró lọ́tọ̀ ẹ̀ṣẹ̀ dìran mẹ́ta wọn á ní àyà yìí ń sọ fún wa pé tó bá jẹ́bọ ní aráàlú náà ń ṣe ìlú tí ń bá ń ṣẹbọ tán gbẹ́bọ lérí kódà ọlọ́run ní mi ò tún ní jẹ wọ́n níyà wa ahluha muslihuna lópin ìgbà táwọn aráàlú yẹn tí wọn bá lọ forí gbá ọlọ́run ọba látara àwọn ẹ̀tọ́ ara wọn máa lura wọn jìbìtì wọn máa para wọn dẹ̀jẹ̀ ara wọn lẹ̀ lọ́nà tí ọ̀tọ̀ lọ́dọ̀ yìí tó bá ti jọmọ́ ẹ̀tọ́ ọmọ ádámọ̀ sọmọ ádámọ̀ ọlọ́run á sábà tètè máa jẹ̀yàn yà lérí ẹ̀ olú ẹnìkan jìbìtì àbí o ṣe 419 fẹ́nìkan ó dẹ̀jẹ̀ nìkan lẹ̀ ọ̀sàsẹ́ nìkan gbogbo tó bá ti jọmọ́ ẹ̀tọ́ ọmọ ènìyàn síra wọn ọlọ́run yára bínú lé lérí kódà bí ò tiẹ̀ tó ẹbọ níwájú ọlọ́run ọba ọlọ́run á sì tún máa lọ ẹlẹ́bọ láà láti jẹ́ ní àtọ́ba àdìjọ́ àlùkìyámọ̀ àmọ́ tọ́mọ ènìyàn bá ń hanra wọn lè mọ̀ tán ń ṣàbòsí fúnra wọn irú ìlú tán bá ti ń ṣe bí òní lójú kò ní ráyè wọn à ní ríkẹ́ ọlọ́run ọba nírú ìlú bẹ́ẹ̀ a bá fẹ́ kí nàìjíríà ọ̀dà tá a bá fẹ́ kí ìgbésí ayé wo tún sunwọ̀n jù báyìí lọ ní nàìjíríà torí gbogbo possibilities láti try ẹni tá a tún rò pé lódodo a bá gbé síbẹ̀ a bá tún ní rí function òun náà pé ṣé ń bẹ́ẹ̀ bẹ̀ ṣá àbó ti kú tóun náà ní president àbáwọn ẹlòmíì gbogbo ọjọ́ tí hope bá dàbí ìgbà pọ̀ yọjú fún wa nàìjíríà pé ó dàbí pé a ti fẹ́ ṣàṣeyọrí lábàtúrí pé a tún ń jó àjórẹ̀yìn ni gbogbo ìgbà tọ́rọ̀ bá ti wá rí bẹ́ẹ̀ ká chẹ́ẹ̀kì ara wa ṣe é ṣe pa ti ṣe lọ́run látara àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba ẹ wo iye ẹ̀jẹ̀ tí ń sùn lẹ̀ nàìjíríà ẹ wo iye ẹ̀jẹ̀ tá ń dá lẹ̀ àwọn aláìṣẹ̀ wọn a kàn gbé ẹlòmíì lọ ẹ̀ ní rí mọ́ kò sì sẹ́ni tí ó tiẹ̀ rí wá bẹ́ẹ̀ fẹjọ́ sùn ìjọba bẹ́ẹ̀ fẹjọ́ sùn polisi ẹ̀yin náà mọ̀ pé wà hopeless kí ìjọba ò ní bá yín rí wọ́n wá ń gbé odindi èèyàn wọ́n lọ fi ṣòwò
wọ́n gbé odindi èèyàn wọ́n lọ kidnap wọn, wọ́n fi wọ́n béèrè owó káàkiri, wọ́n kó àwọn èèyàn láti Nàìjíríà lọ lómi lọ fi wọ́n sọmọ ọ̀dọ̀ lọ fi wọ́n ṣe ẹrú lọ́hùn, ẹnìkan sì máa gbowó lérí wọn ńbẹ̀, wọ́n lọ kó wọn lọ ṣaṣẹ́wó ńbẹ̀, ẹnìkan sì máa gba owó yẹn yóò sì fowó yẹn kọ́lé yóò máa fi ṣe nǹkan ní Nàìjíríà. àwọn èèyàn ń ṣe àbòsí tọ́lágbá láwùjọ ẹlẹ́sìn ẹ̀ bá bòsí ńbẹ̀, kódà bẹ́ẹ̀ dénú mọ́ṣáláṣí ẹ̀ bá bòsí ńbẹ̀. lọ́rọ̀ wọ́n táwọn kan máa ń sọ àwọn wáàsí òdodo tó bá ti sú wọn tán fẹ́ dá sí ní tí ọkàn wọn wọ́n ní èwo ní ká máa sọ pé ẹ bẹ̀rù Ọlọ́run lẹ wá mọ́ṣáláṣí, nígbà tẹ́ ti wá mọ́ṣáláṣí nǹkan míì ló kù tá a bá yín sọ. ní mọ́ṣáláṣí tán ti ń gbé aago, ní mọ́ṣáláṣí tán ti ń jí bàtà kó, tó o sì mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jòkó wájú rẹ̀ ìwọ mọ́mù ìwọ́gbọ́n ò lè fi fóònù rẹ̀ lẹ̀ síbi ìtòsí wájú wọn, tọmọ ikú wọn ó gbé fóònù nínú mọ́ṣáláṣí, ọ̀wá lọ́rọ̀ bẹ̀rù Ọlọ́run kọ́ lọ́kàn, kí wá lọ́kàn tí ó bá kàn bẹ̀rù Ọlọ́run. àní ẹ bomi sínú ọkàn àwọn èèyàn, kọ́rọ̀ ọkàn ti le jù, níjọ́ tọkàn bá ti le táwọn èèyàn ń ṣera wọn lábòsí láwùjọ bẹ́ẹ̀, Ọlọ́run á tètè máa gbé bínú rẹ̀ wá. ebi nínú bínú Ọlọ́run ọba ni ó lè dẹ́ sínú ìlú, gbogbo ń tẹ́gbẹ́ ń ṣe tílù mi ń ṣe tí ń fi ń láṣeyọrí, ẹ̀yin ọmọ ṣe ẹ̀ tún máa lọ sẹ́yìn sí ni. ìlú wo ní direction kankan nísìn kọ́lọ́hún ó tètè ṣàánú wa ní Nàìjíríà, ń bó ní Nàìjíríà ń lọ kò yé èèyàn ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ ti lose hope. gbogbo ọjọ́ tábòsí bá ti kálẹ̀ bẹ́ẹ̀, ìbátara ẹni jẹ́ bá ti kálẹ̀ bẹ́ẹ̀, ìgbowó lọ́wọ́ ara ẹni lọ́nà tí ò tọ́ bá ti kálẹ̀ bẹ́ẹ̀ láwùjọ ẹlẹ́sìn ní gbogbo chọ́ọ̀chì pátápátá mọ bábòsí pàdé. oríṣiríṣi kéèsì là ń rí lórí social media, wọ́n gbé pásítọ̀ kan, wọ́n ní pásítọ̀ kan ń ṣe kíní kan, wọ́n ká kíní kan máa fa kan lọ́wọ́. kódà àwọn ibi tẹ́tù ṣàpọ́nlé ibẹ̀ pé ààyè gidi tún lélẹ́yìn pé àwọn ẹlẹ́sìn táwọn àbí ọmọlúàbí ni wọ́n, tún mọ ara wọn practices míì tẹ́ mọ̀ wọn pé nítorí Ọlọ́run kọ̀ wá síbi tí ìṣe òsí bó ṣe wà láwùjọ àwọn politics ló wà láwùjọ àwọn ọlọ́jà, ó wà láwùjọ gbogbo sector pátápátá ní Nàìjíríà. gbogbo ọjọ́ tí gbogbo ìlú bá ti wá bàjẹ́ bẹ́ẹ̀ ló dindi. èèyàn mi kan bẹ̀rẹ̀ bísínẹ́sì kan jò ní àwọn bísínẹ́sì tí yẹn máa ta gas, tí yẹn dẹ̀ ní kíní irú ìtàn máa lò nílé epo máa fi ta kíní fáwọn èèyàn tó máa rí di meters tẹ́lẹ̀ máa mọ iye lítà tẹ́ńtà àti tí wọ́n ti ń pè kílò tẹ́ńtà, yọ́dẹ̀ máa sọ price náà síbẹ̀. àwọn tó wá install rẹ̀ tún wá advice pé ó tún lọ́gbọ́n kan táwọn máa dá sí o. ó ní ọgbọ́n òtún nìyẹn, ó ní ẹ lè ṣe alébọ̀ ṣé gẹ́gẹ́ pé fígọ̀ tí ó máa appear lójú screen ń pé iye gáàsì tí ẹ̀ ń tà ní tẹ́ni tí ń rà náà máa believe ń pò wọ́n rà, ṣẹlẹ̀ ń pé kò lè ṣí cylinder wò kọ́ máa wóye tẹ́ ẹ tà. so iye tí screen máa gbé wá pé ẹ̀ ń fìlì síbẹ̀ á pọ̀, ó lè gbé 12 kilo wá àbí 12 kg wá àbí kó gbé nǹkan kan míì wá. àmọ́ in reality àwọn ọmọ báwọn ṣe sẹ́ẹ̀tì ẹ̀ tí tó máa dispense gẹ́gẹ́ tó máa jáde ń bẹ̀ kò ní tó bẹ́ẹ̀. wọ́n tàn wá ní àwọn lòun ò ṣe o, òun lòun ò ṣe o, àyìn wọn tọ̀ Ọlọ́run ò fẹ́lẹ́. àwọn tí wọ́n wá fún nímọ̀ràn yìí mùsùlùmí ni wọ́n, gbogbo wọn wà nú àwẹ̀ gbogbo wọn wà nú àwẹ̀, wọn wà ní akọ̀tọ̀ àwọn ò lè ṣe léyìn o. gbogbo wọn wá rẹ́rìn pé kí wàá ní tẹ́ báwa ṣe mọ bí gbogbo èèyàn ṣe ń ṣe nìyẹn ni wọ́n ṣe wí nù pé bí gbogbo èèyàn ṣe ń ṣe nìyẹn gbogbo èèyàn ò ṣe mọ̀ ṣe bẹ́ẹ̀. àwa ń béèrè àánú à ń béèrè kí gbogbo àwọn tán sọ̀rọ̀ yìí nísìnyí gbogbo wọn ní tán ń sunkún rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ọba lóru àtọ̀sán pa wọ́n ń fẹ́ nǹkan báyìí. tán bá sunkún lọ́dọ̀ Olúwa ẹ̀ nígbà míì yẹn máa ń kí akílédé tí a wá ṣàdúrà fẹ́ nìyí tí ó gbà bọ̀rọ̀ báyìí kò ní mọ̀ nítorí òun gò tiẹ̀ mọ́ pé òun ṣàbòsí ó gbà pé ń tọ́ nọ́mà. níjọ́ tábòsí bá ti nọ́mà bẹ́ẹ̀ lójú kálukú ìbínú Ọlọ́run máa sọ̀kalẹ̀ sí irú ìlú bẹ́ẹ̀ báwọn kan ṣe tú àyà inú. àwọn afọ́ mímọ̀ kan sì tú wípé wa ma kana rabbuka liyuhlikal qura bidhulmin. Ọlọ́run ọba kì í ṣọba tí ó wà á kàn pa ìlú kan rẹ́ pàjọ kan rẹ́ àbí máa fi bí pa wọ́n máa fara ni wọ́n máa jẹ wọ́n yà bidhulmin nítorí ẹ̀ṣẹ̀ kan àbí nítorí àbòsí nítorí àbòsí pé Ọlọ́run ó máa kàn déédéé ṣàbòsí fún ìlú kan yóò máa jẹ wọ́n yà láìṣẹ̀ wàhálù amúsùlùmí táwọn ará abẹ́dẹ̀ jẹ́ ní ire. Ọlọ́run èé ṣe bẹ́ẹ̀, kì í ṣọba alábòsí pé yọkàn ṣàdédé máa jẹ ìlú kan yà. akírun ni wọ́n, aláwẹ̀ ni wọ́n, ẹni ire ni wọ́n, kò sí bàjẹ́, Ọlọ́run sì wá ń jẹ wọ́n yà. Ọlọ́run èé ṣe bẹ́ẹ̀. tí ẹ bá ti rí Ọlọ́run ọba tẹ́ ẹ rí pọ́njú ń bẹ̀ wọ́n ti fi ìrù fún ọ náà, wọ́n ti tọ́jú Ọlọ́run ọba ni. Ọlọ́run má bínú sí wa. látara báyìí Ànábì sallallahu alayhi wa sallam wá dá wa lẹ́kọ̀ọ́ pé tí ìlú bá wà àbí tí ìjọba wà tẹ́bí bá wà
ntí ó jẹ́ kálùbáríkà àti dùnnú àti oríire Ọlọ́run ọba kọ́pẹ́ láàrin yín ni pé ẹ má fira yín lẹ̀ láti má ṣera yín létí láti má fúnra yín mọ̀ràn anabi ni ma ra'a minkum munkaran gbogbo ẹni tó bá rí ntí ó dá tí ó tẹ́rùn falyughayyirhu biyadihi kó fọwọ́ rẹ̀ yí padà kó gbìyànjú torí tẹ́ ẹ bá fẹ́ kí ìyà yẹn padà jẹ gbogbo yín ẹ bá fẹ́ kí ìyà yẹn jẹ gbogbo yín ẹ tètè yí padà ẹ tètè kìlọ̀ fàáyín lámì ẹ̀stẹ́tàn fabilisanihi tágbára rẹ̀ ọba ká kó fọwọ́ yí padà kó fa hàn yí padà ẹ ṣe ní wàásí ẹ sọ fún tọ̀hún tí máa ń ṣèbàjẹ́ pé tó ń ṣe yí ọ̀dà láàrin yẹn àti ẹnìkan àwọn ethics míì tún gáìdì iṣẹ́ àtúnyàn ṣe correct yẹn bóyá tẹ̀síwájú lérí ẹ̀ lọ́la pẹ̀lú ògo Ọlọ́run torí àsìkò tá a wà yìí àsìkò tí gbogbo yẹn fẹ́ kọ̀ bàjẹ́ ni kálukú bọ́ síta lórúkọ pé mo rí bàjẹ́ mo fẹ́ kọ̀ bàjẹ́ èyí fẹ́ ká yọ́ bàjẹ́ wọ́n ń bẹ̀sìn jẹ́ ìsìláàmù ti bàjẹ́ ńlẹ̀ Yorùbá bẹ̀tí kálukú ń bí àwọn bùkátà burúkú míì látara mo fẹ́ kọ̀ bàjẹ́ ó dá àwọn tí wọ́n àníyàn wọn tiẹ̀ wá dá tí ẹ sí pé bóyá wọ́n ní sincerity lórí Ọlọ́run sì nìkan ló mẹ́ni tó ní sincerity lórí pé a fẹ́ tún ta ṣe yìí àfẹ́kọ́ bàjẹ́ yìí náà àìní ọ̀nà tó dáa àìní right method láti tún nǹkan ṣe náà máa ń fa kọ́pọ̀lọpọ̀ wọn ba nǹkan jẹ́ ìǹsì ní ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí láwọn èèyàn tí wọ́n yẹ kí a rò pé wọ́n rí nǹkan tún ṣe lórúkọ pé a fẹ́ reform Islam tá a bá ń lẹ̀ Yorùbá ó láwọn ayẹ díẹ̀ kò sáàbùrú níbi kẹ́ ẹ bá nǹkan kọ́ láàyè ọmọ eré mọ́ tún tọ́ bá ń léṣe náà ni ọmọ eré mọ́ tún tí ọba bá ń léṣe bẹ̀tẹ̀ ó rí kwaya kárí pé àníyàn ọmọ yẹn dáa tòótọ́ kìí ṣe pé wọ́n fẹ́ gbé àwọn nǹkan ṣubú kó wọn lè nàró ẹ fẹ́ dojú àwọn nǹkan délẹ̀ kí yìí tiẹ̀ lè gòkè ojú tiwa ti tó ń tójú tí yín ò tó kẹ wá fi ń tójú yín tó yẹn kẹ fi hẹ́pù tilé bó ṣe yẹ kó rí nìyẹn àwa rí wípé à ń fura níbi ìsọ̀rọ̀ sí níbi system níbi ìbálò wípé ìkórìíra ń bẹ lẹ́mìí àwọn eléyìí kìí ṣe pé wọ́n fẹ́ tún tán bá ń léṣe wọ́n fẹ́ wó kán tún tí wọ́n kọ́ ló dín di káyé mọ̀ pé àwọn tó ṣiṣẹ́ nì ìlú tẹ́ ẹ dé tẹ́ báwọn èèyàn tán ti ń kírun ìlú tẹ́ ẹ dé tẹ́ báwọn èèyàn tí wọ́n ń gbàwẹ̀ Ramadan ẹ sọ fún mi pé ẹnìkan ló darí ilẹ̀ Lárúbáwá ló pírìtì Ramadan fún wa ńlẹ̀ Yorùbá kò sí ilẹ̀ Lárúbáwá yòówù náà ti kéwù ẹnìkan ló wá dé láti ilẹ̀ Lárúbáwá ló wá sọ fọ́mọ Yorùbá pé ìrun wákàtí márààrún ṣe pàtàkì kò sí kìí ṣe wáàsí kìí ṣe practice tá a ṣẹ̀ṣẹ̀ fi lọ́lẹ̀ ń sìn practice tó ti wà ní gbogbo ilẹ̀ Yorùbá àti kàràkàrà rẹ̀ àti gbogbo ilẹ̀ Haúsá látọdún tó ti pẹ́ tó ti lé ní centuries ni wọ́n ti ń practice gbogbo orígun ẹ̀sìn àwọn èyí tó le jù yìí tẹ̀yìn mú lọ ń tẹ́ ṣẹ̀ṣẹ̀ mú dé yẹn àwọn èyí tó le jù lọ wọ́n ti ń practice already àbí ok ẹ̀sọ́ tó tún fẹ́ le tó ìrun wákàtí márààrún fún mi pé n ta amúdé tó le jù ìrun wákàtí márààrún lọ ni n ta amúdé tó le ju àwẹ̀ 30 days kò easy àmọ́ àwọn èèyàn wọ́n ti wà accustomed wọ́n ti use mọ́ látara àwọn kan ló preach yẹ àwọn kan ló ṣe wàhálà yẹn wá sí táwọn èèyàn ṣe lálùbáríkà jù yìí tí gbogbo yìí tẹ̀yìn fẹ́ ṣe yìí ó kéré sí yìí táwọn ti ṣe àwọn tẹ́ wá bá yẹn wà kí wọn kú iṣẹ́ ìlú tẹ́ dé tẹ́ bá mọ́ṣáláṣí ń bẹ àwọn kan ló ṣe wá sí débi táwọn aráàlú yẹn fi dáwó mọ́ṣáláṣí àwọn kan wọ́n ṣe wá sí tí kìí ṣẹ̀yìn lẹ kọ́kọ́ kọ́ àkọ́kọ́ mọ́ṣáláṣí gbogbo lẹ̀ Yorùbá ó wá yẹ kẹ́ ní mẹ́tọ̀dù tó dáa àlùbáríkà tí ó bá wọnú dáwà yín àtàwọn àtúnṣe tá a dẹ̀ bùkátà sáwọn àtúnṣe yẹn tó tọ́ ẹni bá níbi ìsìláàmù ṣe rí nílẹ̀ Yorùbá 100% gbádùn ó ń tọ̀hún náà gbádùn pé bí ìsìláàmù ṣe rí currently nílẹ̀ Yorùbá o téèyàn máa jẹ́ náfíhùn tí ó dẹ̀ tún máa gbégún yọ́ máa jẹ́ ràìmọ́ yọ́ dẹ̀ tún máa lọ sọ̀rọ̀ lé tẹ́ni ẹnìkan bá ní ìsìláàmù yẹn perfect yà ní problem kankan ó ń tọ̀hún náà ní issue ní upstairs níbi àbí kò sì jẹ́ pé kọ̀ọ̀mọ́ ti ń jẹ́ ìsìláàmù. So I need the reformation definitely. Àmọ́ unfortunately àwọn èèyàn tá a ṣe bí wọ́n rẹ̀ wá lónìí gbẹ poison wọn fún wa jẹ. Ẹ bá àwọn èèyàn ló kọjẹ́ ẹlẹ́fẹ́ tún tí wọ́n ṣe. So gbogbo kíní yẹn náà á mẹ́nu bà á díẹ̀ kí ni àwọn ẹ̀kọ́ tó guide inkarul munkar á kọ ìbàjẹ́ ẹ̀kọ́ wo lọ́ba tó fẹ́ ká kọ́ bàjẹ́ gan ti dá wa fún rẹ̀. Ọba tó rán wa ń ṣe lọ́ọ́ kọ́ bàjẹ́ ǹjọ́ dá wa lẹ́kọ̀ọ́ bá ṣe kọ́. Ǹjọ́ dá àwọn ànábì Ọlọ́run ọba tí wọ́n lọ kọ́ bàjẹ́ ǹjọ́ dá wọn lẹ́kọ̀ọ́ ike bẹ́ẹ̀ ṣe ṣe é nì àbọ̀kàn ni ẹ̀kàn lọ́kọ̀ gbogbo sísítẹ̀mù tó bá wọ̀n yín gbogbo irú stáìlì tẹ́ bá mọ̀ tó bá yẹ pé stáìlì jẹ̀gbẹ̀ ni wọ́n mọ̀ lọ́ọ́ lò tó bá yẹ pé stáìlì sùúrù ni wọ́n mọ̀ lọ́ọ́ lò bóyá ó kàn tú wa lẹ̀ bẹ́ẹ̀ kí làwọn scholars Islam ń sọ ṣé gbogbo yẹn náà ló lè kọ́ bàjẹ́ ẹni tí òun lè dá ìbàjẹ́ mọ̀ kò kéwú débi kọ́ dá ìbàjẹ́ mọ̀ yàtọ̀ sí tí ó bàjẹ́ ṣé òun náà lè kọ́ bàjẹ́ àmọ́ ìta fẹ́ dúró lé lérí lẹ́ni ní pé gbogbo wa pátápátá gbọdọ̀ mọ̀ pé ìkọ̀bàjẹ́ nínú society ó ṣe dandan tá a bá fẹ́ rí bínú Ọlọ́run ọba
tá bá rẹ́ni tí ń bá ń ṣe bàjẹ́ tí gbogbo wa bá ń fojú wò pé Ọlọ́run ò ṣe gbìjà ẹ jẹ́ kí Ọlọ́run ò ṣe ká mọ́ bì kan fa yín ò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tá bá ń wo oníbàjẹ́ ràn bẹ́ẹ̀ ńjọ́ tí ìbínú rẹ̀ àti ìyẹ́ Ọlọ́run ọba rẹ̀ bá dé gbogbo alábàápín bẹ́ẹ̀ Ànábì ní wa man lam yastati' bi lisanihi ẹni tí ò bá lè fọwọ́ ẹ̀ yí padà ọmọ rẹ̀ ọmọ tó bá bínú rẹ̀ o lè bá wí fún rẹ̀ ká mọ́ kírun o lè jágbe mọ́ tó bá ti kọjá bẹ́ẹ̀ fàbílì sáàni ahọ́n lókù tó fi yanjú ẹ̀ Ànábì wa ni wa man lam yastati' bi qalbihi ẹni tí ó bá lágbára kó fa ahọ́n yanjú ẹ̀ kó fọkàn yanjú ẹ̀ fọkàn advice ó ń tọ̀hún pé tòmí ò lè bá a sọ àwọn lọ́balọ́ba ni wọ́n àwọn àgbàlagbà ni wọ́n ju ẹni tí mo lè bá sọ lọ àmọ́ jẹ́ mọ́ fọkàn kọ́ at least má jẹ́ kí n tán ṣe ó dùn mọ́ n tí ń bẹnu hadith yìí nù má jẹ́ kí n tán ṣe kó dùn mọ́ má gbádùn ẹ̀ nínú ọkàn yìí pé no problem. àti wàá lo ayé kan bíi ọ̀gángan wíkẹ́ rẹ̀ ni tí kì í mutí rárá yóò lóun ò fẹnu kan ọtí láyé òun ń sì ń ta ọtí ó ṣí ṣọ́ọ̀pù ọtí ń ta ọtí kò sì fẹnu kan ọtí rí tòótọ́ kì í mutí kí wàá lọ ń ta ọtí fáwọn tán mú sí ṣe ti rí nǹkan báwọn ibi tí kálukú ti ń sọpọ́tì ìbàjẹ́ ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí kálukú ti ń promote ìbàjẹ́ ọ̀dà nígbà tó rí wáàsí tó mọ̀ pé wáàsí ilé mislead aráyé kí ló dé tó ṣí ẹ̀rẹ̀ so àǹkárá múnkàrú ń bẹ tó yẹ sí pé gbogbo àtẹni tó kéwú àtẹni tí ò kéwú lágbọ́dọ̀ jọ kọ́ pé ìbàjẹ́ lélẹ́yìí gbogbo ó jọ apáwọ́pọ̀ àjọkọ́ kí ló dé tó kílíkì láìkì sí lecture tó mọ̀ pé orí burúkú lélẹ́yìí ó dẹ̀ kílíkì láìkì síbẹ̀ ok ká nìkan bá gbé orí burúkú jáde wá sórí social media òun gbé wá nìyẹn unilaterally àbí unilaterally ó gbé wá ó wá kú kẹ́yìn èèyàn ó ṣẹ̀ṣẹ̀ wá support ẹ̀kẹ́ bá gbé lárugẹ arúgẹ tá à ń gbé ìyẹn lójó tún jáde ńjọ́ kejì lójó jáde ńjọ́ kẹta ńjọ́ tí yẹn bá gbàgbá kò kan wá tí ọ̀bá rẹ ní bá gbé lárugẹ yóò kí ó dà pé ọjà àgbá kò yọ ọ̀tà jẹ́ mọ́ tajà rí. so ní nkarul munkari ìkọ̀bàjẹ́ nínú society ló fi kan kálukú Ànábì ní wàdálíkà àdán fìlì ìmọ̀ ẹni bá ń rọ́kàn fi kọ́ tiẹ̀ pé àǹtáwọn ènìyàn wá ń ṣe ọ̀dà tí ń sọ sínú ọkàn kò lè sọ jáde àdán fìlì ìmọ̀nì tọ́lẹ̀ jù nìyẹn but at least òun náà ṣáàtì ẹ̀ ní ìmọ̀nì tọ́lẹ̀ lómi ò ní ìmọ̀nì tọ́lẹ̀ nu àwọn ò lè ṣe ìmọ̀nì tọ́lẹ̀ ìmọ̀nì gidi la fẹ́ ṣe ọ̀dà kó ṣe ìmọ̀nì tọ́lẹ̀ ju kọ́ ọ má ṣe ìmọ̀nì rárá lọ àbí kó túbà ń tọ́ da jẹ́ nínú hadith mi Ànábì sallallahu alaihi wasallam ní ala kulli maysa min al-insani salatun kulla yawm gbogbo oríkìríkì ara ọmọ ènìyàn ló ní ìrun tó fẹ́ kí lárákùnrin kan náà sàhábà tó wà ń bẹ̀ nígbà tún sọ fún Ànábì pé wàhálà dé gbogbo oríkìríkì ara la tún gbọdọ̀ fi kírun Ànábì níbẹ̀ ni amuruka bil ma'rufi tó bá rí dáadáa tó bá ń advice àwọn èèyàn pé ẹ ṣe dáadáa tó ń pàṣẹ dáadáa wa nahyuka anil munkari àbórí ìbàjẹ́ òun sọ fáwọn èèyàn pé ẹ má ṣe bàjẹ́ sọ̀láàtù nírun kan náà nìyẹn òun fa hàn kírun nu wàhámùlùkà ní dọ̀ọ́yìn fi sọ̀lá tún tọ́ bá rí ẹnìkan tó lẹ́tọ̀ wá ràn án lọ́wọ́ bá gbọ́ bùkátà rẹ̀ ìrun náà ló kíhùn wá ìnhà ukal kọ̀dá àní tọ̀rí kì sọ̀lá tún kó bá rí tó lè ṣàwọn èèyàn ní jàǹbá láburú ńlẹ̀ńlẹ̀ ìgò lórí ńlẹ̀ńlẹ̀ ni o epo ọsàn ní epo ọ̀gẹ̀dẹ̀ lórí ńlẹ̀ tó lè yọ ọ̀yàn ṣubú ọwọ́ àmú kúrò ńlẹ̀ńlẹ̀ ẹnu tó ṣe yẹn Ànábì ní sọ̀lá tún ìrun ló kí wa kullu khutwatin taqtuha ila salati sọ̀lá kódà gbogbo ìgbésẹ̀ rẹ̀ kọ̀ọ̀kan lọ sí mọ́ṣáláṣí ìrun lòun náà sallallahu alayhi wa sallam gbogbo ẹ̀ lábẹ́ ọ̀rọ̀ tọ́lọ́run ti sọ pé wal takum minkum ummatun àwọn kan ní láti wà nínú ìlú tí wọ́n jẹ́ odindi ìjọ kan má kéré kan pọ̀ yad'una ila al-khayri tí wọ́n máa ṣe wáàsí rere fáráyé wa ya'muruna bil ma'rufi gbogbo bí tó bá lè tètè gbé yín wọnú àlìjẹ́nnà gbé yín wọnú ìyọ́nú Ọlọ́run wọ́n máa pa yín láṣẹ rẹ̀ pé ẹ lọ ṣe wọn ní jẹ́ tí yín ó di sí wa yanhauna 'anil munkari gbogbo tó bá lè kó bá yín níwájú Ọlọ́run bá wọn máa kìlọ̀ rẹ̀ fún yín wa ulaika humul muflihun tá bá ríru àwọn bẹ́ẹ̀ nínú ìlú àwọn ni wọ́n jèrè àwọn sì ni wọ́n kó èrè bá nínú ìlú wọn ní jẹ́ kí ìyà Ọlọ́run ọbọ̀ sọ̀kalẹ̀ torí àwọn ni ulu baqiya nínú tafsiri táwọn àfáà kan fún kẹ́límọ̀ ulu baqiya ni pé àwọn tí wọ́n fẹ́ kí ìlú má ti parẹ́ tán fẹ́ kí ìlú yín ó ṣẹ́kù àwọn tí wọ́n fẹ́ kí nǹkan tí bàjẹ́ nínú ìlú tán fẹ́ kí ìlú ó ṣẹ́kù kó sì máa jẹ́lú àwọn làwọn tí ó bá máa ṣe wáàsí tí wọ́n máa sòdodo if not ìlú yẹn parẹ́ tí gbogbo kálukú bá ń ṣera wọn lábòsí tá a bá ń ṣe jàǹbá
tá a bá ń dẹ́ṣẹ̀ tá a wá rẹ́ nìkan sọ fún wa ìlú ó tètè parẹ́ àwọn tán bá ń sọ tán ń ṣe wá sí yẹn a máa fojú bú wò wọ́n tòótọ́ àmọ́ àwọn ni wọ́n jẹ́ kí ìbínú Ọlọ́run ó ti sọ̀kalẹ̀ ń pé wọ́n tiẹ̀ ń sọ yẹn kódà bàbá ti tẹ̀lé. Anabi sallallahu alayhi wa sallam ó wá fi gbogbo nu society àti àwùjọ àtòdìndì ìlú ó fi wá wé ọkọ̀ ojú omi nínú hadithi tó gbajúmọ̀ látọ̀dọ̀ Imam Bukhari wọn là Ànábì ní mathalul qaimi ala hududillah wal waqi'i fiha ẹni tó mójútó ààlà Ọlọ́run ọba kí mi ò ní ṣẹlọ́run tí ń bẹ̀rù Ọlọ́run wal waqi'i fiha àtẹni tí ọkọ̀ kan olóṣèlú tí ń lu jìbìtì tó bá wọlé tọ̀ wá pé ká bẹ lọ́run fún kó mú wá kó bá fowó kún mọ́ṣáláṣí owó mọ́ṣáláṣí ó bá ti kọ́ mọ́ṣáláṣí fún wa ṣàdúrà fún kó bá àmọ́ báyé jẹ́ tí gbogbo wa sì mọ̀ pé òbílẹ̀ jẹ́ ni tó yẹ ká kọ ìbàjẹ́ fún un lásìkò náà abọ́mọ kan ọmọ yahoo tí ń lu jìbìtì tó wá ra Camry ó ra mọ́tò Camry fàáfà bàbá náà bá ń bá abẹ lọ́run olóhùn ó bá wọ alúwà gbogbo àjọ ń ba society jẹ́ nù. alwaqi'un fi hududillah ẹni tí ń tẹ ọgbọ́ Ọlọ́run ọba tí ń tẹ̀ ẹ́ mọ́lẹ̀ bó ti fẹ́ Ànábì ní kamathali qawmin ẹ dàbí ìjọ kan istahamu ala safinatin tí kálukú ń dúró wọn ṣe tètè rí ọkọ̀ ojú omi wọ̀ ọkọ̀ ojú omi yẹn ti fẹ́ gbéra ó ti fẹ́ máa lọ ó ti fẹ́ mérí lóní odò gbogbo yín wá ń sáré wọbẹ̀ ọ̀dẹ̀ lájà ọ̀tọ̀lájà òkè ọ̀tọ̀lájà sálẹ̀ ọkọ̀ ojú omi ńláńlá fa asaba ba'duhum a'laha àwọn kan nínú àwọn èèyàn wọn rí ibi dúró lókè ọkọ̀ ojú omi wa ba'duhum asfalaha àwọn kan wọlé sọ́wọ́ sàlẹ̀ pátápátá nígbà tí ó sáyè mọ́ lókè fàkànà alladhina fi Ànábì ní pòwe yìí ó fi wá wé ìjọ kan tó wọnú ọkọ̀ ojú omi fàkànà alladhina fi asfaliha idha istaqaw ọkọ̀ ojú omi ti wá gbéra ń ti ń ṣèrìn àjò lọ tó ń gbé bá wá ń gbé àwọn tán ń bẹ nísàlẹ̀ idha istaqaw minal ma'i tán fẹ́ mú mi tí ẹ̀ mọ́ pé àwọn ò ní access sómi ìsàlẹ̀ wọn wà àwọn tó wà lókè lọ́wọ́ wọn tẹ omi àwọn náà wà ní ìtòsí omi àwọn tán wọ àjà àsàlẹ̀ pátápátá wọn lè fẹ́ yin dúró mi mọ́ nínú ọkọ̀ ojú omi gbogbo ọjọ́ táwọn tán bẹ nsàlẹ̀ bá ti wá nídìí omi mọ́rùú àlámọ́ fáwọ́kọ̀ ọ̀hún wọ́n ṣẹ̀ṣẹ̀ wá lọ sókè lọ sọ fáwọn ará òkè pé ẹ bá wa gẹ́ẹ̀tì omi àbí káwọn náà lọ́ọ̀ bù lókè fúnra wọn fàkọ́ọ̀lù àwọn ará àsàlẹ̀ wá ṣe mítìn àwọn àrònú pé kí ni ká ṣe law anna kharaqna walam nu'dhi man fawqana ṣe èyí tá a fi ń lọ sókè lọ ni àwọn tán bẹ lókè lára yẹn pé afẹ́ mumi ìdààmú wa lọ sókè ṣẹ̀ṣẹ̀ lọ pọnmi wá sàlẹ̀ tí ń pọ̀ jù law anna kharakina àbádẹ̀ wa mú ọkọ̀ ojú omi ìkarọ̀ra dá ibì kan lọ́wọ́ sàlẹ̀ yìí akànmọ́ ní access sómi direct lómi ọmọ wa bá wa láti sàlẹ̀ wọ́n jọ ń pèrò bẹ́ẹ̀ Ànábì ní fa in tarakuhum wa ma aradu halaku jami'an táwọn ará òkè bá ní kọ̀ọ̀kan wá ìsàlẹ̀ àwọn ni wọ́n mọ̀ òkè làwa wà láccess sómi tára ìsàlẹ̀ bá fẹ́ dá ìsàlẹ̀ lu kọ̀ọ̀kan wá ń bẹ̀ ẹ jẹ́ wọn máa dá lu kán máa fi mu kán máa mú mi pírọ́blẹ́mù tiwọn nìyẹn tára òkè bá ronú bẹ́ẹ̀ halaku jami'an gbogbo yín lẹ́jọ́ parẹ́ nítorí pé wọ́n ti dá ọkọ̀ ojú omi tí gbogbo yín jọ wà wọ́n ti dá lu nsàlẹ̀ nítòkù ní pé kómi ọmọ wọlé láti sàlẹ̀ ọkọ̀ ojú omi yóò ṣe kí ni yọ dẹ̀ zinc yọ wọlé lọ halaku jami'an gbogbo yín pátápátá lẹ́jọ́ parẹ́ ní jẹ́ kí wọ́n lo opinion wọn yẹn tẹ́lómi bá ń ṣèbàjẹ́ ẹ má wò pé bàjẹ́ rẹ̀ yẹn òun nìkan ni ó affect gbogbo yín náà lọ́nà tẹ́ẹ̀lì mọ̀ láíláí spiritually àwọn nǹkan míì bẹ táwọn ẹlòmíì bá ń dán wò ládùúgbò rẹ yóò dẹ̀ mọ́ affect wọ́n tó bá ń gbìyànjú àti ṣe dáadáa ńbẹ̀ àdúgbò táwọn ẹni bí bá pọ̀ sí àwọn ẹlẹ́mìí burúkú àwọn àjẹ́ àwọn kinní kan wọ́n pọ̀ síbẹ̀ wọ́n wá lọ́bẹ̀ ó sàmúra kankan wọ́n náà mọ̀ rí i pé wọ́n ń dí ọ lọ́wọ́ àwọn náà sì mọ̀ rí i pé wọ́n náà ń dí àwọn náà lọ́wọ́ nítorí ẹ̀ jọjọra yín bẹ̀ ló fi wá nú àsọkalẹ̀ tọ́lọ̀ ń sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé wala tarkanu ila alladhina zalamu fatamassakumun nar nínú àwọn tá a kà sáájú nípa Ọlọ́run sọ pé ẹ má fara ti àwọn alábòsí kí náà wọ́n má bàa jó yín tìbínú Ọlọ́run lẹ́lòmíín rìn tẹ́ ẹ bá súnmọ́ ẹ kó ìbínú Ọlọ́run tẹ́ ẹ bá a dáná ẹ kó wàhálà nítorí pọ́sẹ̀ lọ́run débẹ̀ ni o àwọn èèyàn ń sin lọ́run débi pé gbogbo ohun tí bá ń bẹ ń tòsí wọn oore èèyàn máa ràn wọ́n àwọn èèyàn dẹ̀ máa ń ṣe lọ́run débi pé gbogbo ohun tí bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn aburú radiation aburú èèyàn máa ràn wọ́n ọlọ́mọdé àforíkó àgbákò táwọn tán ń bẹ lókè òkè ọkọ̀ ojú omi tí wọ́n bá fọwọ́ lẹ́rán tán ní kọ̀ọ̀kan wá òkè làwa wà àwọn ò ní pírọ́blẹ́mù tiwa bámbám la yó so pírọ́blẹ́mù ààrẹ nìyẹn tó bá ń jalè pírọ́blẹ́mù tiẹ̀ nìyẹn bó bá ń lu jìbìtì ìwọ lọ́mọ
tí gbogbo aláàfáà bá ń kọrú orin bẹ́ẹ̀ tí gbogbo aráàlú náà bá ń kọrú orin bẹ́ẹ̀ ó lẹ́nìkan nú ẹbí yín jìbìtì ní lù ó sì ń pè lọ́mọ rẹ̀ halaku jami'an gbogbo yín ọjọ́ kádà kó ń bẹ̀ ni wa in akhadhu ala aidihim anabi ní tẹ́ ẹ bá lè dì wọ́n lọ́wọ́ mú táwọn arókè yẹn sọ pé kó kà wọ́n tán bínú lọ́sàlẹ̀ pé agbẹ́kún wọn lè fẹ́ dá ìsàlẹ̀ ìlú bàtàwátàwà lókè náà jẹ́ wa in akhadhu ala aidihim tẹ́ dì wọ́n lọ́wọ́ mú nàjáwó wà nàjáwó gbogbo yín lẹ́jọ́ débi tẹ́ ń lọ lẹ́dẹ̀bù tí ayọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kódà bó bá jọmọ́ káwọn arókè bẹ àwọn ará àsàlẹ̀ pé ọ̀dà ṣe ń pé ẹ̀ ń wá sókè wá bu omi níní lára àmọ́ bá yín bu wá sálẹ̀ ẹ dákun ẹ má bínú ẹ má dákínní ìlú o ẹ má dákínní tó bá jọmọ́ kẹ́ ẹ bẹ̀ wọ́n tó bá jọmọ́ kẹ́ ẹ mú ẹni tí ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá jọmọ́ kẹ́ ẹ bẹ̀ pé dákun má ṣe kíní yìí mọ́ ẹ tètè bẹ̀ ẹ́ nítorí pé ń ti ń ṣe yẹn tí wàhálà rẹ̀ bá dé yọ kan gbogbo yín bẹ̀ ọlọ́mọ bínú sí wa o gbogbo ẹ̀ṣẹ̀ wa ọlọ́mọ ṣàyàfi wa gbogbo kùdìẹ̀kùdìẹ̀ wa ọlọ́mọ ṣàforíjìn wa ọlọ́run tọ́jú wa láyé kọ́ tọ́jú wa tó bá dijọ́ àlùkìyámọ̀ má jẹ́ kó bínú rẹ̀ jára àlìjánnà rẹ̀ wọ̀ lọ́nà rọrùn má fi ìyanu sàárè náà jẹ wá jẹ́ àrígbádùn ayé kárígbádùn àlùkìyámọ̀ má jẹ́ kí ìsìláàmù má jẹ́ káwọn èèyàn bú ìsìláàmù látara wa àwọn ọmọ wa àwọn aya wa ọlọ́run bá wa tọ́jú wọn bá wa kẹ́ wọn gbogbo tó ní wà tí ń tà ní bá wa tọ́jú wọn gbogbo dúkìá wa má jẹ́ ó bàjẹ́ má fi ṣọ́ rẹ̀ ṣọ́ wa lóru àtọ̀sán lọ́wọ́ gbogbo aburú ènìyàn aburú àlìjànnú aburú ẹranko aburú atẹ́gùn aburú ojúran àtàbúrú ojú fètètè ọlọ́mọ fọṣọ́ rẹ̀ ṣọ́ wa ń bẹ̀ ibi tá a fura aburú sí àti ibi tá a fura rẹ̀ sí mọ̀ dáàbò rẹ̀ bò wá àbò rẹ̀ tó nípọn ọlá ilaha illallah ọlá muhammad rasulullah ọlá sallallahu alayhi wa sallam ẹ̀mí wa tó rí bẹ̀rẹ̀ oṣù tọ́gbà débi tọ́gbà dé yìí ọlọ́run jẹ́ kẹ́mi owó rí parí oṣù náà ká gba ọ̀pọ̀ ramadanu láyé subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.